fẹ́ sọ fún ẹ pé mo like ẹ, mo fẹ́ kí màá tiẹ̀ ká máa fẹ́ra. Are you stupid? Is something wrong with your brain? Yeah! Kí ló ṣẹlẹ̀ níbẹ̀? Nothing, sir. What's going on here? Nothing. Oh yeah! Ẹ kú ọ̀dẹ̀ kẹ́yìn kó ń bí báyìí. Cross. Edu. To sílẹ̀. Edu. Wow. Gẹ́gẹ́ bí a ṣe ń bọ̀ látara gbogbo abábátá tá ń káàkiri. Àwọn ohun iṣẹ́ àrà àti iṣẹ́ ìyanu tí Ọlọ́run tún ṣe leléyìí tó jẹ́ pé ó máa ń wúlò fún gbogbo ẹ̀dá ènìyàn pàápàá nílẹ̀ Áfíríkà wa yìí. Mo fẹ́ béèrè kankan. Ọlámilékan. Yes, sir. Jọ kí lorúkọ igi tó dúró yìí? Sir, ó jọ igi pineapple, sir. Yes, you are right. Yes, you're right. Oh, pineapple. Pineapple kọ́. No, right. You are right because you are left. Eléyìí ò ń ṣe igi pineapple. Eléyìí náà ń pè ní igi ọ̀pẹ. Igi ọ̀pẹ. Bẹ́ẹ̀ni. Bó ṣe wà yẹn, ohun mèremère tó wúlò fún gbogbo ẹ̀dá ènìyàn ló wà lórí ẹ̀ àti ní ara ẹ̀. Palm tree. I remember. Do you remember? Yes, sir. Gbàyé láàárọ̀. Gbọ́ tí Yorùbá máa ń kọrin, wọ́n máa ń ní ọ̀pẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ń dàgbà, inú Ádámọ̀ ń bàjẹ́. Ó máa ní ìdí. Ọ̀pẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ìtumọ̀ ẹ̀ ní wípé ọ̀pẹ tó sì kéré. So ìdí náà máa fi ń sọ wípé ọ̀pẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ń dàgbà, inú Ádámọ̀ ń bàjẹ́. Ní wípé ẹ mọ̀ pé tí ọ̀pẹ tó bá yẹ̀jẹ̀ kéré báyìí, ẹ wo irú eléyìí bó ṣe wà. Kékeré ẹ̀ ní tó bá ti ń dàgbà díẹ̀díẹ̀ ṣé àwọn pé àwọn tó ń gé ìmọ̀ lórí ẹ̀ ọwọ́ wọn máa ta tó bá ti jẹ́ wípé ó wá ń dàgbà tó ti wá ń ga ju ẹni tó ń gé lọ so inú ẹni yẹn máa bàjẹ́ sí pé ọwọ́ òun ò tó mọ́ títí tí yẹn máa fi dàgbà tó ẹ̀yọ̀ fún fẹ́ẹ́ bí ní ọ̀hún ṣé bóyá ga tó yìí tí ẹnikẹ́ni lè lọ gé nítorí pé kí ni nítorí pé ó ti ga. Fún àpẹẹrẹ ṣẹ́rí bó ṣe wà yìí a lè rí agbọ̀n mbẹ̀, a lè rí ẹmu, a lè rí àwọn ògógóró ìbílẹ̀. Bọ́sà, ṣé wá possible kí wọ́n rí ògógóró lára ilé mi? Kò ṣe. Tí wọ́n bá ti yọ ẹmu, wọ́n lè gbé akèrègbè sórí ẹ̀ tàbí kí ọ̀pẹ yìí kó sùn sílẹ̀. Ọ̀nà kan náà fi lè yọ ẹmu mbẹ̀. Ṣé ẹ rí ẹmu yẹn? Òun la máa ń sè, la máa fi iná gidi ṣe ẹmu yẹn nílẹ̀ adúláwọ̀. Ó máa wá yọ ògógóró yẹn ló wá di ọtí ìbílẹ̀. Mo fẹ́ béèrè nǹkan. Elizabeth. Yes, sir. Kí ni tó pupa tó wà lórí ẹ̀? Kí lorúkọ ẹ̀? Ó fẹ́ rí sọ́mà kò yé mi dáadáa. Kò lè yẹ torí pé o ò lè tí mọ̀. Òun náà ń pè ní ẹyìn. Ara ẹ̀ láti máa ń rí epo pupa tí gbogbo ènìyàn ń jẹ ní gbogbo àgbáyé. Bó dẹ̀ ṣe wà yẹn, lára ẹyìn yẹn náà bákan náà, a máa ń rí èkùrọ́ ńbẹ̀. A máa ń rí ògùsọ̀. Kékeré, jẹ́ kí o rí ẹ pé. Ẹbí gàtí náà ti lọ sí àárín gbogbo wa pé. Ẹ̀bùn láti kébi gàtí lọ sí kí ló ṣẹlẹ̀? Elizabeth, onírun pọpọ jẹ́ kí n sọ ara ẹ̀. Ìgbà wọn bá wọn ibẹ̀ ló lé sí ẹ̀rọ ní àwọn Ṣẹ́gun gidi ni mo mọ̀. Ṣẹ́gun Agoro.
olórí kan bọ́dì tí bá gbọ́ nǹkan lẹ́nu anybody. Ok, ẹ wá ń put the blame sí mi lórí sàbí. Tíṣà, ẹjọ́ ọ̀nà lédà, ẹ̀fọ̀nà lédà, ẹ máa lọlé. Ẹni sùúrù. Ẹjọ́ yín kọ́. Ṣé àpò èmi ni mo fà? Tó o bá tún lọ mú anybody mẹ́ẹ̀. Ọ̀yá gbà báyìí. Yóò bẹ́ẹ̀ wí. Ìwọ ni kò lọ báyìí. Ẹ rí olè ọ̀lẹ. Wéèlè dání bí ejò. Yẹ o kí abẹ́jẹ́ ní sí báyìí. Ẹni sùúrù. Ẹ má wọ̀ rí. Èmi ni mo fà. Èmi kó ẹ̀yẹlé ti wá kó kí ní kó pọ́pọ́ ìmọ̀ ẹ̀dìjẹ́. Kẹ́bẹ́ mi mo fà tí mo ní gbogbo àwọn àbọ̀ lẹ́sìn kọ́ṣọ́. No problem. Ẹ mọ́ ń ṣẹlẹ̀. Bọ́lá máa ṣe ń sìn pé ẹ ká gbà báyìí. Níbulẹ̀ ti wá náà lọ́bẹ̀ nítorí mo kàn pàdé. Mo ní ìbọ̀lọ̀ rí ẹ pẹ̀lú ọ̀wọ́ ìmọ̀. Ẹ tẹ̀lé mi. Ṣé wọ́n lọ fẹ́ ṣíwájú? Mo ní ẹ tẹ̀lé mi, mo fẹ́ ṣíwájú. Irun òṣì. Wọ́n ti lọ fowó ìyá, wọ́n ti lọ fi ṣe irun òṣì rárá. Àwọn ọjọ́ kí mi bọ́ síwájú. Ẹ̀yin ò ti ẹ̀rù nírònú láti gbà láti dénú gbó yìí. Láti gbà láti dénú gbó yìí tó nírònú èèyàn mẹ́ta nu wa ó àkàn rí mọ́ àkàn dédé rí mọ́. Tọ́mọ́ ìjà lọ ẹ̀. Lẹ́nu keep quiet. Ṣé bẹ́ẹ̀ yín lẹ fún wa wà? Àárín ilé pọ̀ mọ́, àárín fẹ́fọ̀ mọ́, àǹtì, àárín bọ́, mo bọ́ wọn kúra àmọ́ bí tó gbà. Ok now, mo ti sọ fún yín pé kẹ́ ẹ tẹ̀lé mi lẹ́ẹ̀kan, right? Ẹ má wọlé, ẹ ká máa lọ. Ó yẹ kí ká lọ. Ọkùnrin mi ò láti gbogbo ilé ìṣẹ́bẹ̀. Ọkùn ẹ̀dùn ẹ̀ ń ṣẹ́yìn o. Ṣẹ̀bẹ̀ ìlànà ìpínlẹ̀ máa lọ lẹ́ẹ̀kan. Ẹ̀dùn ṣọ́ọ̀n kí ni ilẹ̀ ń bẹ̀rù fún? Ṣọ́ọ̀n kí ni ilẹ̀ ń bẹ̀rù fún? Ṣẹ́gun Agoro, jẹ́ kí orí ẹ pé mo sọ fún ẹ. Ọkùn, ó dà pé ẹ̀ serious. Ṣé kí ni mo ní papọ̀ ní wọ́n lọ? Ẹja lọ. Ẹ mọ̀ lọ. Agoro máa fi ilẹ̀ lọ. Màá wá ọ̀nà. Ó máa Olómi tàbí máa dàlọ́ lé. Bátìmí sẹ́nu kú. Bàbá Yorùbá kọ́, bàbá English.